Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwo-Olu ti yan arìnrìn-àjò ẹni ọdún méjìdínlọ́gbọ̀n Pelumi Nubi gẹ́gẹ́ bí aṣojú ìjọba ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ ètò ìgbafẹ́. Gómìnà Sanwo-Olu ló sọ eléyìí di mímọ̀ lánàá ọjọ́ Ajé Monday nípasẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn ìyẹn Jubril Gawat lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ X rẹ̀. Ó ní gómìnà kí Pelumi Nubi káàbọ̀ lẹ́yìn tó ti gùnlé ìrìn-àjò láti ìlú London ìyẹn láti ọgbọ̀njọ́ oṣù kínní ọdún yìí lẹ́yìn ìrìn-àjò ọlọ́jọ́ méjìdínláàádọ́rin ìyẹn 68 days pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tó sì gúnlẹ̀ sí ìpínlẹ̀ Èkó lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ Sunday ọjọ́ keje oṣù kẹrin ọdún 2024 tá a wà yìí. Ó tẹ̀síwájú sí pé alámòjútó ètò ìgbafẹ́ àṣà àti ìṣe ní ìpínlẹ̀ Èkó ìyẹn abilékọ Tókẹ́ Benson Awóyínká àti olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà Sanwo-Olu lórí ọ̀rọ̀ ètò ìgbafẹ́ àṣà àti ìṣe Idris Arẹ́gbẹ́ ló lọ kí Pelumi Nubi káàbọ̀. Ó fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí ẹ̀wẹ̀ pé gómìnà Sanwo-Olu fún arábìnrin arìnrìn-àjò ọ̀hún Pelumi Nubi ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun àti nọ́mbà ọkọ̀ tuntun tí wọ́n kọ ní orúkọ rẹ̀ lẹ́yìn tóun náà fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tó fi rìnrìn àjò afẹ́ ọ̀hún ta ẹ̀ka àṣà àti ìtàn Yorùbá kan lọ́rẹ. Wàyí o, gómìnà Sanwo-Olu ti kí Pelumi Nubi kú oríire lẹ́yìn ìrìn àjò ọlọ́jọ́ gbọọrọ ọ̀hún. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí, èmi Ẹniọlá Sálíù ni mo kà fún yín lórúkọ Planet Online TV. Ẹ subscribe lórí YouTube tàbí kẹ́ ẹ tẹ̀lé wa lórí